káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí lénìí. Pàápàá jùlọ ẹ̀yin Yorùbá nation tí ẹ wà ní diaspora. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò mú sọ fún yín pé ẹ ní máa àwọn wo ló wà nínú Yorùbá nation nínú àwọn òṣèré àfi tá a bá dọ́dọ̀ wọn. Lẹ fi máa mọ̀ wípé majority àwọn òṣèré tá à ń sọ yìí lónìí lè máa mọ̀ pé gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ sí ká dá dúró kí a ní òmìnira àtàwa fúnra ara wa. Mo wá láti Ìbàdàn, mo wá bá bàbá wa Peter Ifatomilola ní Ifẹ̀ ni mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Despite the fact pé èmi máa akitiyan tiwọn lórí ọ̀rọ̀ Yorùbá nation, àwọn èkì sọmọ Yorùbá nation, bàbá Yorùbá nation ni wọ́n. So mo máa akitiyan wọn. Mo dẹ̀ fẹ́ kí akitiyan wọn yẹn wá sí etí ìgbọ́ yín kẹ́ ẹ mọ̀ báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ sí, kí ni yẹn ṣe wúwo sí ní máìndì wọn, mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣùgbọ́n kó wá tó di pa ṣe yẹn, bí mo ṣe débí ẹ̀bẹ̀ ni ó tó wákàtí kan tí mo ti débí tí mò ń bẹ̀ wọ́n pé bàbá mi ẹ kọ́kọ́ bá mi da Ifá lórí ọ̀rọ̀ Yorùbá nation. Èmi gan náà kí n tiẹ̀ mọ̀ bí tí à ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn, kínú mi ó lè dùn, kí gbogbo ẹ̀ ó lè tùbà kó lè tùṣẹ́. Bí yóò bá dẹ̀ rú àwọn àgbààgbà lójú, Ifá àti ilẹ̀ ni wọ́n bi léèrè. So òun ni mo lè fi rí pé n tó wà níwájú wọn Ifá wọn ni, ẹ mọ̀ pé onífá gidi ni wọ́n. Gbogbo ẹni tó bá dẹ̀ tó bá ń ṣe Ifá kì í parọ́, onífá ò gbọ́dọ̀ parọ́. Àwọn tẹ́ bá rí tásọ wọ́n ń pọ́n láyé, àwọn Ifá tẹ́ bá rí tásọ wọ́n ń pọ́n káàkiri, bóyá wọ́n ń fi irọ́ kún ọ̀rọ̀ wọn ni. Onífá kì í parọ́. So mo wá fẹ́ kí wọ́n bá mi dá Ifá sí ọ̀rọ̀ Yorùbá nation yẹn kó tó di pé màá tiẹ̀ wá béèrè ọ̀rọ̀ Yorùbá nation lọ́wọ́ wọn. Dádì wa ẹ lẹ́sà, ẹ dákun gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ dákun mo fẹ́ kẹ́ bá mi dáfá sí Yorùbá nation yẹn káwa náà tiẹ̀ mọ̀ bí tá à ń lọ. Ìfáre ẹ mọ̀ ṣe. Àmín. Ó ní bọ́rọ̀ bá kòkè tó kọlẹ̀, ó níbi kan àgbélé. Tọ́rọ̀ bá rúyàn lójú náà gẹ́gẹ́ bó ṣe sọ, Ifá ní mímọ̀ bí. Bẹ́ẹ̀ni. Ó ní mímọ̀ bí. Ó ní mímọ̀ bí. Kì í ṣe pé kéèyàn kan béèrè ẹni hà ó. Ifá láàbì á kàn sí ẹlẹ́rìí ìpín. Àtórí ẹni tí ò súnmọ́ sí. Ifá olókun àtọ̀wọ̀ Ẹ̀yìn bó ti ẹ̀ kéré ẹ̀yìn tí ẹ̀ fún kankan lé Ifá lórí ó lè jẹ́ 1000. Bàbá owó tó tóbi jù Nàìjíríà náà. Kò ní wọ́n wá. Àmín bàbá. Olókun asọ̀rọ̀ dayọ̀. Òdòdó tí dorí ìlémèrè abánitórí tó sàn ṣe ànímọ̀jú aláṣiré. Ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ nìkan kàkàbí àgbọ̀n ìwílẹ̀ adó ń sàdẹ̀ta ìrìn lóde ọ̀wọ̀. Ọlájókòó ọmọ kékeré tí mẹ́yìn erin fún. Mo kí ọ nípa àwùsí, mo kí ọ lọ́dọ̀ òmò àwùsẹ̀, mo kí ọ nímọ̀ràn ọ̀la nígbà ojúmọ́ tí mọ́wọ́ láyé, ìkí akíni là jẹ́ni, ìjà jẹ́ni là kíni. Ó dá fún Ọ̀rúnmìlà jọ wọ́n pé tákó kan fún Fá tífá ń jó tífá ń yọ̀ tífá lọ́wọ́ oníṣẹ́wé alájà gbàlú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó wọ́n gbàlú lọ ní. Ọ̀rọ̀ Yorùbá nation wa yìí, Elédùmarè àwọn ìlàbára àgbẹ̀rẹ̀ fún ẹ̀yin aláṣẹ́kù iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmọ̀ ọ̀tún ọkànràn ló sì àní ọpọ́n nìta ọ̀run bàbá ti fẹ́ mọ lójúṣe ní rìnà bá a famọ lẹ́sẹ̀ àrìn tààrà. Ilẹ̀ bẹ̀rẹ̀ àkọ́kọ́ yẹrí alákòókà. Ẹ̀mẹ́ta làgbókà.
Bàbá. Ifá kì í o, Ifá kì í pẹ̀lẹ́. À ń jẹ́ fáwọn. Ó lọ́rọ̀ Yorùbá nation. Olówó ọ̀rọ̀ wa ó dayọ̀ lórí rẹ̀ o. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ifá lọ́rọ̀ ó dayọ̀. Àṣẹ, àṣẹ. Ṣùgbọ́n òun a bá fi ẹ̀lẹ̀ mú ní kì í bàjẹ́. Òun a bá fi agbára mú kókó nílé. Òun a bá fi ẹ̀lẹ̀ mú ni kì í bàjẹ́. Òun a bá fagbára mú kókó nílé. Tó dífá fún pé ká mọ́ bú yàn mọ́. Ẹni tí a bá bú, a pè ń jànú tàbí abánújẹ́. Ẹni tí a bá bú, ó lè má ṣe ọ̀rẹ́ wa. Ṣùgbọ́n tá a bá fi ẹ̀lẹ̀ ṣe nǹkan kì í bàjẹ́. Tá a bá fi ẹ̀lẹ̀ ṣe nǹkan kì í Ifá ní bàjẹ́. ká ní sùúrù lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ó ní wọn bá fẹ̀lẹ̀ mú kì í bàjẹ́, wọn bá fagbára mú kókó nílé. Ó ní ká ṣe sùúrù o, ká sì kìlọ̀ fún àwọn tí ń bẹ nídìí ètò kí wọ́n mọ̀ búyàn mọ́. Ká má búyàn mọ́. Ká má fojú àbùkù wẹ nìkankan, ká jẹ́ àfaramọ́ wa mọ́ wọn la. Nítorí ẹni tí ò sí lára Yorùbá nation lónìí, ó lè jẹ́ àwọn ní ìjẹ bàbá àṣàlẹ̀ Yorùbá nation lọ́la. Ifá tẹ̀ tún sọ fún wa ṣáájú sí wípé púpọ̀ èèyàn tí wọ́n wà nídìí Yorùbá nation lónìí, wíwà ń bẹ̀ ó pín sí mẹ́ta. Wíwà ń bẹ̀ wá ó pín sí mẹ́ta. Àwọn kan wà tí wọ́n ń polongo Yorùbá nation lónìí tó jẹ́ pé àti ọkàn wá àti inú wá Ni wọ́n ti tí wọ́n fi ń polongo Yorùbá nation. Ifá wa ní a ti dá lórúkọ mọ́ pàṣà o. Àwọn kan wà tó jẹ́ pé ohun tí wọ́n ó jẹ ni wọ́n wá. Wọ́n ń wá. Ó di méjì Ó àbí di méjì. àwọn alábala kẹta ni àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí amí láti dáàrin àwọn ìgbìmọ̀ Yorùbá nation yìí. Bàbá. Bí amí alamí wọ́n fi ọ́ sí alamí. Wọ́n plọ̀tì wọn sáàrin wa. Wọ́n fi ọ́ sí alamí kí wọ́n wọ́nà bí wọ́n ṣe tọ́kàn gbogbo àwọn tó ń ṣe tí ó kó rẹ̀wẹ̀sì tàbí tí ó dájà alẹ̀ tàbí tí èdè wọn ò ní yéra mọ́. Ifá wọn sọ yìí pé ẹ má bọ́ dalẹ̀ sọ́rẹ́ o, àmọ́ sì má bọ́ dalẹ̀ sọ́rẹ́. Ẹ má bọ́ dalẹ̀ sọ́rẹ́ o, àmọ́ má bọ́ dalẹ̀ sọ́rẹ́. Bẹ́ẹ̀ bá bọ́ dalẹ̀ sọ́rẹ́ o, ẹ má bọ́ ọ̀rọ̀ dé lẹ́kùn. Ẹ má bọ́ ọ̀rọ̀ dé lẹ́kùn. Ògèdè ara la mọ̀ ta ló wá mọ̀nú. Ta ló wá mọ̀nú. Ògèdè ara la mọ̀ ta ló wá mọ̀nú. Àbùkù wò lónìí pé wọ́n dá sí wa. Bóyá ọba ni tàbí ìjòyè ni tàbí olóṣèlú ni tàbí bọ̀rọ̀kìnní ni nílùú, gbogbo wọn náà sì ń bọ̀. Gbogbo wọn ni wọ́n ń bọ̀. Gbogbo wọn ń bọ̀. Ẹ má jọ dàrin wà rú o, wọ́n jọ dàrin Yorùbá ìgbìmọ̀ Yorùbá nation ká má dàrú. Ifá ní ká gbọ́ ìkìlọ̀ ká ṣe sùúrù. Ifá dẹ̀ sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yẹn yóò ṣeé ṣe. Ọlọ́rọ̀ wa dayọ̀. Adùn ní gbẹ̀yìn ewúro. Adùn ní gbẹ̀yìn ewúro. Lọ sí wínú. Bàbá mi, ojú ò ní tì yín o. Àṣẹ. Ojú ò ní tì yín o. Àṣẹ àwíṣẹ. Ẹ ní falagbà àwẹ̀ o. Àwíṣẹ àfọ̀gbọ́. Bí Olúwa o, Elédùmarè ọba ayérayé. Ṣé nǹkan tí fàyè ń sọ ń bà mí lẹ́rù? Nínú pẹ̀lú bẹ́ẹ̀. Ẹ jèrè sá. Ṣé nígbà tèmi náà dé tí mo gbójú síta, àmbásẹ́dọ̀ pé ẹ mọ̀ búyàn èmi ò ní búyàn mọ̀jà búyàn mọ̀ ẹ wọ́n búyàn mọ̀ onímọ̀ bá wá. Bẹ́ẹ̀ ni sá. Ṣé pé ìfájá náà nù? Ìfájá náà púpọ̀. Bàbá, ṣé rí mo dẹ for example, ìgbà tí mi ò tí ṣe pé mo ti béèrè ọ̀rọ̀ Yorùbá nation lọ́wọ́ yín tá a kàn sọ̀rọ̀ lórí fóònù tẹ́ ẹ jẹ́ kí n mọ irúfẹ́ tẹ́ ẹ ní sí tá a kẹ́ ẹ jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe ń gbé káàkiri. Ṣùgbọ́n
ká ní mi ò l'opportunity àti wá sọ́dọ̀ yín tẹ́ kàn dédé wá tán fóònù yín tẹ́ wá rí bí ẹnìkan ti ń gbé àwa òṣèré ṣépè lórí pé àtẹ̀lé Yorùbá Nation ṣé tó bá yá kò ní bu omi tútù sí ìyàn lọ́kàn ṣé ìrẹ̀wẹ̀sì ọkàn ní báyìí bí n bá wá sọ́dọ̀ yín sìn ta ló fẹ́ mọ̀ pé yín ṣe Yorùbá Nation gbogbo àwọn artist tí mo ti kó wá náà tí kì í bá ṣe pé mo bá lọ sọ́dọ̀ wọn tán bá sọ jáde táwọn èèyàn yẹn gbọ́ èèyàn mélòó nínú wọn ni wọ́n mọ̀ pé lóòótọ́ ẹni yìí ń ṣe Yorùbá Nation so mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣẹ́rìsà èmi náà ń bá àwọn èèyàn sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń bá sọ náà àwọn náà ó gbọ́ pé Ifá ẹlẹ́rìí ìpín ló tún sọ fún wa yìí Ifá ti kálé wọ̀ fún wa báyìí pé ká mọ̀ bú yẹn bàbá ẹ wúrú èmi náà wúrú àwa yìí ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá la wà gbogbo àwọn táwọn èèyàn bá dẹ̀ ń bú àwa public figure la wa ojú wa hàn ojú ẹ̀yin hàn sí pé ń ṣe Yorùbá Nation ojú èmi hàn ojú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré wa ó hàn pé wọ́n ń ṣe Yorùbá Nation nígbà tẹ́ bí wọ́n ń bú wọn tẹ́ bá ń gbé wọn ṣépè tírú wa bá wà l'opportunity àti bá wọn sọ̀rọ̀ ṣé wọn ní tírú wa pé lọ́rọ̀ kankan àwọn tá ń bú wa nìyí wọn dẹ̀ ní mọ̀ pé gbogbo olúwa náà la ń pariwo pé èébú òkè látijọ́ tá a ti ń bú yàn sí ẹ dákun èébú wa ẹ sọ nǹkan tó contribute sí Yorùbá Nation táwọn wáyé ó kàn tó ń lé àwọn èèyàn sẹ́yìn sí ni so èmi náà ò rí reason mo dẹ̀ ti pariwo ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo ti pariwo ṣùgbọ́n sì mo mọ̀ pé ká ní mo mọ̀ pé nǹkan tí fáwọn sọ gan ni ó ṣe é ṣe kí n má béèrè because lójú àwọn èèyàn gbogbo ohun tí mo sọ pátápátá ní fárìpìtì ẹni ká má jà ẹni oríṣi àwa èèyàn mẹ́ta là ń bẹ nínú ìrìn àjò yẹn ẹni oríṣi àkọ́kọ́ ni àwọn tí Yorùbá Nation yẹn tinú wá tán tí tọkàntọkàn ẹni ìṣe ẹ̀kejì òun ni àwọn èèyàn tó jẹ́ pé owó náà fi ń wá ẹ wo bí tí mo wá sìn ṣe bí ẹ̀yin náà sáà mọ̀ iye ipò tí máa ra ṣìnà tó láti bọ̀ àtàwọn láti bọ̀ so tó túmọ̀ sí pé owó kọ́ ni mò ń wá ń tèmi àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àwọn èèyàn tí mo ti tán ti ń pè mí àwọn èèyàn máa ń ṣe dáadáa fẹ́mi náà wọ́n lè máa ń ṣe dáadáa fáwọn èèyàn kọ̀ọ̀kan náà tí mò ń gbé wá ṣùgbọ́n kì í ṣe owó yẹn gangan ní primary thing ní máìdí ni wọ́n ń ṣe àwọn yẹn kí iṣẹ́ yẹn lè máa tẹ̀síwájú nítorí wọ́n mọ̀ pé kò sí àlówó lọ́wọ́ náà fi ń ṣe nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe yẹn so now ẹ wá ní ẹlẹ́kẹta ní àwọn èèyàn tí wọ́n plot sáàrin wa tó fẹ́ dá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọmọ tú àṣírí ìta làkalẹ̀ ibi tá à ń lọ àti ibi tá à ti ń bọ̀ ní ká sọ́ra. mo rò pé ẹ̀yin náà gbọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wa la máa béèrè lọ́wọ́ bàbá Professor Banji wípé gbọ́ nǹkan tó ń lọ ṣé gbogbo nǹkan tí bàbá wa Professor yẹn bá rí ṣé náà ni kí wọ́n máa gbé sórí íńtánẹ́ẹ̀tì sáwa nìkan la wà lórí íńtánẹ́ẹ̀tì ni kí ló dé tà ní lè ronú jinlẹ̀ tó báyìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ nọ́mbà bàbá wa tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé irú yín ò lè bá wọn sọ̀rọ̀ ká má fún yín lésì ẹ pè wọ́n ṣùgbọ́n tẹ́ bá wá pè wọ́n náà tán bá sọ fún yín pé ibi báyìí lóde ibi báyìí lóde ibi báyìí lóde ìwọ tó o bá ti dalẹ̀ wa tó o sọ nǹkan tí wọ́n sọ fún ẹ tó o sọ síta ilẹ̀ ọ́ dà ọ́ tọmọtọmọ ilẹ̀ Yorùbá kì í yọ̀yàn gbójo ìgbẹ̀rùn ni máa yọ̀yàn so tí ẹni tó bá fẹ́ gbọ́ yín irú àwọn èèyàn kọ̀ọ̀kan táàmọ̀ tó bá fẹ́ gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tàbí ibi táwọn bàbá wa Bánjí Akíntóyè ibi tí wọ́n bá dé yẹn ńṣe ló yẹ kí wọ́n máa pè lábẹ́nú kì í ṣe wípé kán máa béèrè lọ́wọ́ wa pé kán máa gbé sórí íńtánẹ́ẹ̀tì inú mi dùn pé gbogbo náà ti gbọ́n tí fáwọn ìpínlẹ̀ yìí ńṣe nígbà tá a bá gbé sí íńtánẹ́ẹ̀tì àti àwa tá à ń fi tọkàntọkàn sí àtàwọn èèyàn tó jẹ́ pé owó lásán ni wọ́n wá sí orí Yorùbá Nation kán lè kó ìrò rẹpẹtẹ sórí TV wọn náà ṣe wá àti àwọn èèyàn tí wọ́n fi ṣe alámì wa gbogbo wa náà láàjọ ká gbogbo wa náà la máa jọ rí tó wà lórí íńtánẹ́ẹ̀tì ṣé bí Yorùbá sọ pé nǹkan téèyàn bá fi pamọ́ ní níyì ẹ jẹ́ ká fi kíní ìpamọ́ díẹ̀ náà ojú òní tiwa bàbá mi nígbà tá a ti dé fátán màá wá torí àwọn èèyàn bíi méjì kan ni mo ti sọ̀rọ̀ yín fún tẹ́lẹ̀
torí ìjẹta ló yẹ kí n wá mọ́tò ní níjẹrin ló yẹ kí n wá mọ́tò ní 40 ìjẹta ẹ̀yin ní kí n mọ́ wá ìjẹta yẹn mọ́ kí n sọ di Sunday torí ẹ̀ ń lọ bí iṣẹ́ kan ni mo fi pè yín láàárọ̀ tẹ̀fí ní kí n máa bọ̀ mo fi ń bọ̀ ọ̀rọ̀ Yorùbá nation bàbá màá tó bí yín báyìí màá tó tó yín bí báyìí nítorí pé èmi kọ́ lẹ fẹ́ sọ fún àwọn èèyàn tán fẹ́ gbọ́ lẹ fẹ́ sọ fún tó bá mọ níwọ̀nba tèmi nìkan ẹ ti sọ so many things fún mi lórí ọ̀rọ̀ Yorùbá nation bàbá ìhàwó gangan lẹ́yìn kọ sí Yorùbá nation àti pé kí ni Yorùbá nation ṣe wù yín láti gbé dání. Àwọn bàbá wa ní tẹnitẹni tèkísà ń ta àtàn ẹni tó bá jẹ́ mọ bíbí ilẹ̀ Yorùbá tó jẹ́ mọ Odùduwà tọrọ Yorùbá nation ọba wù ú tí ò bá mú láyà rẹ̀ ọmọ àlè ni ọ̀rọ̀ rẹ̀ dàbí ọmọ tá a bí tó di jẹ́ kẹjọ tí ò rẹni sọ ló kọ ó ti sọ lẹ́nu ẹni bá sì sọ lẹ́nu yóò sọ àpò ìyàkọ́ ọmọ tá a bí níjọ́ kẹjọ tí ò rẹni sọ ló kọ sẹ́mọ̀ pé mo lọ máa lè ó ti dọ̀rọ̀ máa dáadáa ni kò ní ìran nìyẹn kò ní background bẹ́ẹ̀ni kò ní identity bẹ́ẹ̀ni kò ní history bẹ́ẹ̀ni kò ní lè pìtàn pé mo bá Odùduwà tán pé ìran Yorùbá lòun Ifá kan ní ẹjẹ́ ni máa fura ẹjẹ́ kẹ́ni máa fura ẹjẹ́ kẹ́ra máa fún ní ìfura lóògùn èèyàn pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn bó lé ò bá fura olè ó kó kí Yorùbá fura olè ó mọ́ kó wa lọ. Kẹ́rí pé ìjọ́ kìíní àná àwọn èèbó aláwọ̀ funfun tó ń pè ní Gẹ̀ẹ́sì British 500 years náà fi wá sí òwò ẹrú nílẹ̀ wa ilẹ̀ Yorùbá náà fi kó ìran Àjàyí ọmọ Òṣogùn tó ń pè ní Àjàyí Crowder àwọn bàbá rẹ̀ ìyàwó ìyá rẹ̀ ní kó lẹ́rú lọ kan tó wá fúri ọmọ wọ́n sọ di Bishop Àjàyí Crowder àṣé wọ́n ní agenda British agenda ní wípé ọmọ ìfẹ́ àbára lọ léèwé ta sì ní kó ṣe translation ABCC yá èdè ìlú wọn tó bá wá ṣe tán á gbé àyọkà bíbélì lé lọ́wọ́ kì í ṣe complete Bible àyọkà bíbélì Genesis to Revelation wọ́n sì succeed wọ́n fi Àjàyí Crowder ọ̀gá Crowder ó ń gbé ní Freetown Àjàyí wá jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ servant ẹ̀ nígbà tí wọ́n ti free wọn kúrò lóko ẹrú ọmọ yẹn wọ́n wá rí kó jáfáfá náà lọ skul títí ó fi jáde tó gba Doctor of Divinity wọ́n bá sọ di bishop bíbélì tó translate sí Yorùbá yẹn wọ́n ní kò ń so ọ̀rọ̀ rẹ̀ wá dàbí erin lákàtàwú tí àwọn ọmọ èèyàn mú wọ́n ní àwọn òmìnirin ìjọba ẹ̀rẹ̀kún ẹ̀wẹ̀lẹ̀ àwọn òmìnirin ìjọba ẹ̀wẹ̀lẹ̀ ní wẹ̀lẹ̀ ẹ̀rẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ó rò pé èèbó fẹ́ràn òun ni mo mọ̀ pé wọ́n ń bọ̀ wá kó wa lẹ́rú ẹlẹ́ẹ̀kejì ni ìgbà yẹn ni wọ́n wá tó mọ̀ pé 500 years mo ní ọkọ̀ wa kó lẹ́rú tán àwọn olùwà létí ọ̀ sọ àgàdàgbọ́dọ̀ fèsì ká mọ́ jẹ̀rẹ̀kẹ́ wọn ní ìsìn hàn di pé àwọn ò nídìí wa mọ́ wọ́n tún fẹ́ padà wá ni wọ́n wọlé sí wa lára through wọ́n wá gbé Christianity lọ́wọ́ wọ́n fi bòǹbàdì ẹ̀sìn tiwa ó fi hàn pé ìjọ kìíní wọ́n kó wa lẹ́rú èèyàn lọ wọ́n á dé nísìn wọ́n kó wa lẹ́rú ẹ̀sìn wọ́n kó wa lẹ́rú ìmọ̀ sáyẹ́ǹsì tiwa wọ́n ní kò dáa
tábà ti ní tewétegbò wá ní kò sí ti débẹ̀ ẹ kó dànù ìṣègùn wa ń lọ ọlẹ̀ kò lóòkè mọ́ àjà lóko ti fà wá mọ́ wọn kó wa lérú èdè wọn ní don't speak vernacular ní school ní sùkú ọmọ tó bá sọ vernacular wọn fà á ní rẹ̀ yóò lọ mọ san fíìdì tàbí kó lọ mọ wúwo tàbí kán náà lẹ́gbàá. wọn kó wa lérú èdè gbogbo wa wá gbọ́ èbó tátàtà àwọn ọmọ ò mọ tí àwọn ọmọ Yorùbá sọ mọ́ lẹ́nu nítorí ìpalára tó ṣe fún wa nítorí pé àfúrá ẹ jẹ́ kára máa fún ni ẹ jẹ́ kẹ́ni máa fúra ìfúra lóògùn èèyàn pánsá òfúra pánsá gánà àjàfúrà àjàjì ó lé ò bá fúra ó lè ní òkú. ẹ já fúra lórí ọ̀rọ̀ Yorùbá nation yóò kí gbogbo wa ká pa ọ́ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan àgbájọwọ́ lọ́ọ́ fi sọ̀yà àtọwọ́ ní ejò kì í ṣe fún pa wọ́n. bàbá wa ọkà bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí ọ̀wọ̀ ń wọ́ fún bọ̀ lẹ́yìn kò sí bàbá ẹni tó lè dúró Yorùbá nation ipá tí ẹ fi sọ ó di ṣíṣe ó di ṣíṣe ó ti ṣe é ṣe. bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí ẹ tó ti mú mi lọ nínú ìtàn díẹ̀ ẹni wọ́n kó wa ní ẹrú wọ́n kó wa lẹ́rú èèyàn wọ́n tó kó wa ní ẹrú ẹ̀sìn wọ́n tó kó wa ní ẹrú èdè àṣà wọ́n tó wá kó wa ní ẹrú àṣà àti ìṣe wọ́n kó wa ní ẹrú ìṣe. ká máa ṣe bíi tí wọ́n ká máa di táì. bàbá ṣé ọ̀dà ẹ dákun ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín lérò kí ló dé tí ìmọ̀ àwa Yorùbá kì í sábà ṣọ̀kan bí ó bá ṣọ̀kan ó máa pẹ́ kó tó yọ díẹ̀ kí àwọn òkè ń gbà nǹkan gírì báwọn Haúsá ṣe máa ń gbà àwọn àkínsá gbà nǹkan gírì báwọn Yíbò ṣe máa ń gbà kí ló dé tí ìmọ̀ tiwa yìí tètè ṣọ̀kan náà bàbá. ìṣẹ̀dá wa ni. òun náà ni Ifá ti sọ wípé wọn afẹ̀lẹ̀ mú kì í bàjẹ́ wọn fagbára mú kókó ní ilé tí a bá ní àwọn náà ká máa lo force nǹkan bàjẹ́ ibi tí orin méjì bá ti kọlu àwọn koríko bẹ̀ ni ó jìyà bá a ṣe ń fi sùúrù mọ́jọ́ tí àwọn Ìgbò ti ń kégbe Bàfúrà. wọ́n ti pa ségè síra wọn náà wọ́n ti jọ àìmọye olé wọ́n ti jọ àìmọye mọ́tò wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàrin ara wọn. ṣe bí tó ṣẹlẹ̀ ní ìsìn ló ń sọ ti 67 nǹkan nígbà ogun Bàfúrà 30 months 2.5 years mọye èèyàn ẹ̀mí tó sọnù dúkìá tó sọnù. so ó mi pé Yorùbá máa ń fi ọpọlọ já ìjà tí wọ́n ní. sùúrù tá a fi ń mu ó ní ẹ má bínú kínú ẹ má jìjàkújà kẹ ẹ má bá jìjàkújà kẹ ẹ má bá jẹ̀bíkẹ́bi ìjàkújà nímú ní jẹ̀bíkẹ́bi ìbínú dán kankan sùúrù bàbá wà èèyàn tó bá ti ní sùúrù gbogbo ló ní láyé sùúrù ní kẹjá fi ṣe Ifá náà ti sọ pé ọ̀rọ̀ wọ́n dayọ̀ èmi Peter Ifatomilola bàbá Yorùbá nation ni nítorí pé ọmọ Odùduwà ní èmi Elédùà sì yóò dá mi lójú pé yóò ṣe é ṣe. bàbá ojú ò ní tì yín ṣe é mọ̀ pé Ifẹ̀ la wà yìí níbi tí ojúmọ́ ti mọ́ wáyé orírun gbogbo tí jẹ́ Yorùbá inú igbó ńlá láti rí ẹyẹ kínní so inú mi dùn níbi tí a bá ọ̀rọ̀ ìdílé nù kó tó di pé màá béèrè nọ́mbà yín bàbá torí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò fẹ́ pè yín fún one thing or the other so many things wọ́n lè pè é fún wọ́n lè pè é àbàbá bí nǹkan bá rí báyìí ẹ dákun kí lẹ rò pé ó ṣẹlẹ̀ wọ́n lè pè é àbàbá kan ó lù yín lọ́gọ̀ náà àbàbá dúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o nǹkan kan àmọ́ àmọ́ pé irú yín náà tún padà dúró tì wá o àwọn kan ó pè yín pé bàbá inú wa dùn o torí tá a bá sọ pé ká má bú yàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ pé ká má bú bẹ́ẹ̀ àwọn tá a sọ pé ká má bú yàn mọ́ yẹn àwọn èèyàn tá a jọ wà ń bẹ́ẹ̀ tó máa wá bú wa ṣùgbọ́n ó ti yé mi sìn wípé àwọn tí ń bú wa wọn yẹn àwọn tán plọ̀tì sínú wa nìyẹn gẹ́gẹ́ bí Ifá ṣe sọ sìn
tí àwọn èèyàn náà dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n ń bú wa àwọn tí wọ́n fẹ́ máa da ojú ọ̀rọ̀ rú yẹn àwọn tí wọ́n plọ̀tì sí àárín wa àwọn tí wọ́n fẹ́ fi wówó wọn fi lè fẹ́ kójú ọ̀rọ̀ dàrú because wọ́n ti mọ̀ pé tí kìnìyàn bá ti lọ mọ́ àwọn ò ní rówó mọ́ torí pé bí bá ṣe ń lọ sí lèrò ó ṣe máa pọ̀ lórí YouTube tiwọn ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ tú wa káwọn ò fẹ́ ká sí mọ́ ni so tá bá ti sọ̀rọ̀ kékeré kan oríṣiríṣi ni wọ́n sọ kò sí tí wọ́n á ṣépè fún wa ńgbà míì bí ẹni pé àwọn tó ń tiẹ̀ ṣe dáadáa síyàn tó jẹ́ pé wọ́n ń sẹ́ndì tọrọ kọ́bọ̀ sí wa pé àmọ́ tẹ̀ ń go through wọ́n à sọ̀rọ̀ tí ò dáa lẹ́nu wọ́n máa ń hùwà pé orí àwọn pé wọ́n máa ń hùwà pé fẹ̀kàntẹ́lẹ̀ bò láti ẹ̀sìn náà kórí wọn pé ẹni tó màmá ti ọwọ́ ara rẹ̀ bá pò tó ń ná lórí kí nǹkan ó lè rí bó ṣe fẹ́ so àwọn eléyìí kì í ṣe pé wọ́n ní kọ́pọ̀ tí wọ́n fún yan èébú ní èpè tẹ́ bá dé comment kìíní báyìí èébú èpè oríṣiríṣi ni wọ́n mọ̀ sí òun náà lẹ ti gbọ́ yẹn ẹ̀yin tí ẹ̀yin náwó from diaspora ọlọ́run á jẹ́ kówó yín fùnà ìgbàkúgbà tí a bá gba Yorùbá nation kò ní bá yín nínú sàárè ẹ ti gbọ́ ń sìn pé Ifá sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà láàrin wa so táwọn bá ti wá sọ ọ̀rọ̀ ẹnu wọn yẹn tán a tún wá láwọn èèyàn tí ó máa tẹ̀lé wọn 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 so irú àwọn èèyàn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sá fún wọn tí irú wọn bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo wọn máa dẹnu bò wọn so tó bá sọ̀rọ̀ kan tí ò dá tá a dẹnu bò tó tún sọ mí tí ò dá tá a dẹnu bò ojú ó ti òun náà kò ní lè sọ irú rẹ̀ mọ́ so mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ojú ò ní tì wá n táwọn wá yìí àárìgbà bàbá àwọn èèyàn kan wà ní Nàìjíríà àwọn èèyàn kan wà ní Áfíríkà tí ó jẹ́ pé towótowó ni wọ́n fi ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation now okay fẹ́ bá tiẹ̀ jẹ́ towótowó àwọn kan ránṣẹ́ ní bí ìjẹta àbí ìkànnì kan bá mi sọ̀rọ̀ láti tọ́lá àwọn fẹ́ ká wá bá àwọn tó ń kójọ lórí Yorùbá nation àwọn fẹ́ ká wá bá wọn sọ̀rọ̀ and ní Ondo state àárèpò sí mọ́tò lọ ní bá ilẹ̀ bá so àásùn kò sí ẹ̀sìn bá ti fẹ́ lọ Ondo state tàfẹ́ ọ̀rẹ́ tàfẹ́ lọ tàfẹ́ bọ̀ déédéé àmín so now irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kí gbogbo wa náà máa ní ìfura ó yẹ ká máa ní ìfura mo wá fẹ́ àwọn ti Áfíríkà ni o àtàwọn ti diaspora ni o tí wọ́n ń ṣe kínní ìtinútinú tí wọ́n tó jẹ́ pé àwọn náà ń tì wá lẹ́yìn táwa náà fi ń lè àbí bí mo ṣe fẹ́ wá bí ló ti bá owó epo bàbá bóun ni màá ṣe wá àwọn kan náà sẹ́ndì owó epo sí mi ẹgbàá fèrè epo sínú mọ́tò yẹn so tí a bá ń ṣe lọ bẹ́tà àwọn tó ń ká lára tí wọ́n ń fi ìlágùn wọn tí wọ́n ń fi wàhálà wọn tí wọ́n ń fi owó wọn ṣe yẹn bàbá ní mọ́sẹ̀sọ́ra ní diaspora ẹ̀dá kan mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún wọn kẹ́ bá mi lù wọ́n lọ́gọ̀ ẹnu àsìkò tí fi bá jiná kọ́ mọ́ ju wọn lẹ́nu ká má fi ẹrù wọn ránṣẹ́ sí wa lé ká má gbókùn wọn ránṣẹ́ sí wa bàbá mi kẹ́ wá bá ń fi ifá kan lé e lórí. àdúrà tí ẹ ti mọ wọn. àdúrà ti mọ wọn. ọ̀rẹ́ tó mọ tó rí ire tí sì ń ṣe ire ò ní jìnnà sí. tó já sí pé ire gbogbo tó ń sojú owó ló ṣojú yín o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátìlẹ́yìn fún wa lórí ọ̀rọ̀ Yorùbá nation ìbáàjẹ́ nílé ni lóko ni ní Áfíríkà ní Nàìjíríà ní gbogbo ìlú tí a mọ̀ nílùú òyìnbó Amẹ́ríkà Canada Trinidad Tobago Antigua Barbados Puerto Rico títí lọ sí Jamaica South Africa South America Brazil Cuba tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin agbátẹrù Yorùbá nation tẹ́ wà fún wa tẹ́ jẹ́ kójú tì wá nípa owó níná ni nípa akitiyan ni ojú òní tì yín o. àṣẹ o. ìgbà tí iṣu Yorùbá nation bá jiná tán wọn ní fi ṣàwátì. àṣẹ. wọn à ní gbókù yín ránṣẹ́ sílẹ̀. àṣẹ. wọ́n lọ́mọ ọwọ́ ìkú lójú ọwọ́ tẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀ ọmọ ìtọ́wọ́ oníkọlà kú bẹ́ẹ̀ lọ́mọ ìjábọ́ lọ́wọ́ alákẹ́nu
ẹ ní rẹ̀ dànù gbogbo kẹwàá o àṣẹ àṣẹ ẹ àṣẹ máa bẹ ní ọ̀bẹ ní bẹ́sí àṣẹ, àtẹlẹsẹ̀ ní tẹ̀nà àṣẹ, tẹ̀nà ayé pẹ́ àṣẹ. nítorí pé tẹ̀ǹpẹ́ lórúkọ tá à ń pelẹ̀ àtẹ̀pẹ́ ọ̀gẹ́rẹ́ ilẹ̀ àfọkọ́yẹrí alápòkà ẹlẹ́jà fúnijẹ ọ̀kalòkalò tí gbọ́mọ mi láìsọ nǹkan tó ṣe kò tí ì ní gbé mi báyìí o. àṣẹ 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 àjọ ya yọ Yorùbá nìkan. àṣẹ 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 a rí bẹ́ẹ̀ àṣẹ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ ọ̀sẹ̀ ní kò ṣe ẹmọ yín lára àṣẹ, àṣẹ. kẹ̀kẹ́ ní kò kàn Àṣẹ, ìgbọ̀ngbọ̀n àṣẹ. takẹsẹ̀ ló máa ń ṣe lọ́jọ́ ògún àṣẹ àṣẹ togo sẹ́ẹ̀sì àṣẹ láwọ̀jọ́ àṣẹ, gbogbo àṣẹ, ẹ̀gbọ́n àṣẹ. kan orógbó ní Àṣẹ. òrìṣà ọkọ tóbi Bẹ́ẹ̀ni. èyí tá a wí lónìí àròrọ̀ ọmọ Àṣẹ. ire. ẹṣẹ 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 bàbá yóò wá wù mí kí torí àwọn èèyàn fẹ́ máa lè gbé mi ṣépè tí wọ́n bá ní bí wọ́n ṣe lè pè yín báyìí sọ̀rọ̀ torí bí mo bá ròyìn bí ọ̀rọ̀ Yorùbá nation ṣe wà ní ẹ̀mí yín tó mi ì lè ròyìn ẹ̀ tó ọwọ́ nǹkan díẹ̀ péréte tẹ́ ẹ rọra sọ fún wọn ṣe rí wọ́n wá ní ojú inú wọ́n máa ń mọ ẹni tó ń tan àwọn wọ́n máa ń mọ ẹni tó ń fi gbogbo ara ṣe nǹkan so mo wá fẹ́ kẹ́ ẹ fún mi kẹ́ ẹ bá mi pe nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n á ní àǹfààní àti bí yín léèrè ọ̀rọ̀ àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ká máa ṣe tí wọ́n láǹfààní àti sọ bàbá nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ bá wa ṣe nílẹ̀ Yorùbá o nǹkan táwa náà bá fẹ́ ká máa bá wa ṣe látọ̀hún àwa náà láǹfààní àti sọ pé òkè èyí náà máa bá wa ṣe nǹkan báyìí in return o kí apá ó tóbi tó tán kó lè bá a tó pín so ṣe mọ̀ pé ọjọ́ tí ẹ wọ ara nǹkan tá à ń sọ náà nìyẹn Nàìjíríà láwa mo ti dé ọ̀dọ̀ wọn ti pẹ́ kò sí ná window ní àṣì sílẹ̀ then tí wọ́n bá tan generator ibi tí generator wọn wà ariwo ò ní jẹ́ kí ní ìhó ṣeé ṣe so a láti manage òye díẹ̀ tó wà láti ṣe ilẹ̀ ilẹ̀ tí ń sú lọ so bàbá mi ẹ dákun ẹ bá mi sọ nọ́mbà yín fún àwọn èèyàn. ẹ̀yin èèyàn mi nọ́mbà ìdámímọ̀ ní MTN nọ́mbà wọn 080 340 75 111 bàbá ẹ bá mi sọ lẹ́ẹ̀kan sí 080 340 75 111 ẹ ṣé bàbá mi ojú ò ní tì yín mi ní wá yín tí o bàbá gbogbo nǹkan ètùtù torí mi kọ́ ní ṣẹ̀ṣẹ̀ sọ yẹn fún yín nígbà tí mo mọ̀ pé gbé Yorùbá nation bí ọmọ ni gbogbo àwọn nǹkan ètùtù tí fi tù tí fi bà títùbà títùsẹ̀ tá à ní wàhálà èmi náà tún pè yín bàbá gbogbo nǹkan tí Ọ̀rúnmìlà bàbá àgbọn nìkan bá ní àáṣe mi ní pé ẹnikẹ́ni gbogbo tó bá wà lọ́wọ́ tèmi àti tó bá wà lọ́wọ́ yín náà láàjọ papọ̀ táwọn fi ṣe nítorí pé mo mọ̀ pé by the time tí nǹkan yẹn bá délẹ̀ tán bàbá iwájú báyìí la máa wà iwájú báyìí la máa wà ẹ ṣé gan o so mo kàn fẹ́ kẹ́ bá mi sọ wípé Odùduwà nation ó ti ṣeé ṣe. Odùduwà nation tá a mọ̀ sí Yorùbá nation ó ti ṣeé ṣe. ẹ ṣé bàbá mi ojú ò ní tì mí ẹ ṣeun mo dúpẹ́ sà.